yàtọ̀. Ìlú ó yàtọ̀. Àdùnní. Ìlú ó yàtọ̀. Àdùnní ẹ̀jẹ̀ tó. Ṣé o fẹ́ rí mọ́ká? Ó ṣe wà. Ṣé o bá fẹ́ rí mọ́ká? Mo kúkú yẹrù kú gangan. Mo kúkú yẹrù kú gangan. Lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com.